Ìyẹn Aládùkẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ wá ní ọ̀rọ̀ ìjà lélẹ̀ tó tú gbogbo àṣírí jáde wípé ìyẹn Aládùkẹ́ ń ṣoògùn ìyẹn Aládùkẹ́ ṣe ló ń de Fẹ́mi Adébáyọ̀ mọ́lẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ bá ti ń wò mí, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Èmi náà ni ọmọ yín Ọpẹ́yẹmí ọmọ Adébóyè, mo ti dé gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn Remido TV. Bẹ́ẹ̀ ni eléyìí tá mú wá lọ́tẹ̀ yìí ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí ni torí ẹni tí ó bá wà nílé ọkọ, ẹni tí ó bá ń gbàdúrà ibùjókòó ayọ̀ fún ara ẹ̀, tí ó bá rí eléyìí á ṣe bákan. Kí n tó wá sọ nǹkan tèmi kọ́ àbí kí n tó sọ ohun tí èmi rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ohun tí ó wà nílẹ̀. Gbogbo alámọ̀ òṣèré wa Fẹ́mi Adébáyọ̀ ọmọ Ọ̀gá Bello, ó jẹ́ ènìyàn tí ó di ipò pàtàkì mú nínú orí ìtàgé. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe ti mọ̀ wípé ní ìgbà kan rí sẹ́yìn, Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé wọ́n jọ máa ń ṣiṣẹ́ papọ̀ tó jẹ́ wípé nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe nínú ẹ̀ ní Táíwò wà tó jẹ́ wípé ó gbalẹ̀ kan ni gbogbo wa fi nífẹ̀ẹ́ wọn, la fi wò pé wọ́n fi tara wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, ó yẹ kán fẹ́ra wọn sílé ni. Gẹ́gẹ́ bá a tún ṣe gbọ́ náà ń gbà yẹn wípé ó dàbí ẹni pé wọ́n ń fẹ́ra wọn àbí wọn ò fẹ́ra wọn, bóyá Fẹ́mi Adébáyọ̀ fẹ́ Fúnkẹ́ Akíndélé wípé Ọ̀gá Bello ni ò jẹ́ kí Fẹ́mi Adébáyọ̀ fẹ́ Fúnkẹ́ Akíndélé torí pé kí ni ìdí tí wọ́n sọ ni wípé bàbá ìyẹn Ọ̀gá Bello wọ́n sọ wípé ọmọ àwọn ò lè fẹ́ obìnrin tó bá ń ṣe eré orí ìtàgé, bóyá yẹn ló wá fa ìdíwọ́ tí àwọn méjèèjì ò fi fẹ́ra àwọn. Àmọ́ lẹ́yìn yẹn egbé Fẹ́mi Adébáyọ̀ ti fẹ́ yàwó, Fúnkẹ́ Akíndélé náà ti fẹ́ Almoruf, ó ti ní ọkọ tiẹ̀. Nígbà tó yá Fúnkẹ́ Akíndélé kúrò nílé ọkọ, ó tún fẹ́ jẹ́jẹ́ sí i. Lẹ́yìn yẹn náà Fẹ́mi Adébáyọ̀ náà ìyàwó ẹ̀ tó bíbejì fún òun náà ò fẹ́ yẹn mọ́, ó fẹ́ lòmíì, ìyẹn Ìyàn Aládùkẹ́ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni. Òun àti Ìyàn Aládùkẹ́, ó fẹ́ Ìyàn Aládùkẹ́ ní Ṣùlọ́kà ní ọdún 2016. Bẹ́ẹ̀ ni Fẹ́mi Adébáyọ̀ fẹ́ Ìyàn Aládùkẹ́. Àwọn méjèèjì sì ń gbé nígbé ayọ̀ àtàlàáfíà torí pé tí Fẹ́mi Adébáyọ̀ bá ṣe àwọn eré tó gbé eré síta, Ìyàn Aládùkẹ́ máa ń wà níbẹ̀ ní gbogbo ìgbà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣùrùbọ eré tí ọkọ ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbé síta. Eléyìí tí a wá gbọ́ ò gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ò, wọ́n ní wípé Gistlover ló gbé jáde, òun ló sọ fún wa wípé Ìyàn Aládùkẹ́ pé kò sí nílé Fẹ́mi Adébáyọ̀ mọ́. Wọ́n sọ wọ́n ní kò sí nílé ẹ̀ mọ́, Fẹ́mi Adébáyọ̀ kó jáde ni. Gbogbo ẹbí Fẹ́mi Adébáyọ̀ títí kan dádì wa bàbá wa Ọ̀gá Bello gbogbo wọn ni wọ́n ti blọ́ọ̀kì Ìyàn Aládùkẹ́ lórí gbogbo ìkànnì wọn. Ṣé wàá rí ohun tọ́nú ṣẹlẹ̀ rí? Wọ́n ní Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ wọ́n tún ti ń fẹ́ra wọn. Kí eléyìí tí ó ṣẹlẹ̀, Ìyàn Aládùkẹ́ ó jẹ́ èèyàn kan tí mi ò mọ ohun bóyá ó máa ń wo fóònù ọkọ ẹ̀ ló fi mọ̀ wípé ọkọ òun ń yàlè, ló fi mọ̀ pé olójú kò mú òun lọ́kọ òun. Gẹ́gẹ́ bá a ṣe mọ àwọn eléré orí ìtàgé wípé obìnrin á máa ṣùrùbù wọ́n á máa bá obìnrin ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹni tí ò bá ní ọkàn kò ní lè sọ pé òun ò ṣe. Wọ́n ní pé àwọn obìnrin á máa wá, bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn obìnrin á máa hùn wọ́n. Ó wá jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ bẹ́ẹ̀ o, ìyẹn wà láàrin ara wọn torí èmi ò bá wọn sí ń bẹ̀. Nǹkan tí ilẹ̀ tí ò bá tójú èmi ṣú, èmi ò sì ní sọ wípé ìgbà báyìí ni ó dúdú, ṣó ti yé yín. So Ìyàn Aládùkẹ́ á máa jẹ́yàn kan tó ń yẹ fóònù ọkọ wò tó fi mọ̀ àwọn gbọ́ yìí sọ yìí níta náà bóyá tó ń ṣe dáadáa sí, wọ́n á máa sọ fún pé Fẹ́mi Adébáyọ̀ tó ti wà pẹ̀lú lágbájá o, Fẹ́mi Adébáyọ̀ bíbá yìí ló wà o, kì í ṣe sẹ́ẹ̀tì ló wà o, kì í ṣe bí ló wà o. So wọ́n á máa bun Ìyàn Aládùkẹ́ gbọ́. Eléyìí tí wàá ṣẹlẹ̀ gangan, wọ́n á ní wípé Fẹ́mi Adébáyọ̀ ń ṣe fíìmù lọ́wọ́ ní Ibrahim Chatta Village, ní eléyìí tó jẹ́ wípé Fúnkẹ́ Akíndélé wà ń bẹ̀ tó jẹ́ wípé òun ló gba lead role. Ṣóyè yín bí àwọn alámí tí ó máa ń ṣàlámí fún Ìyàn Aládùkẹ́ bí wọ́n ṣe sọ fún mi Fúnkẹ́ Akíndélé àti ọkọ ẹ̀ tó bá rí wọn bó ṣe ń ṣe látàárọ̀, tó bá rí wọn bó ṣe ń ṣe látànà, tó bá rí bó ṣe ń ṣe ní sẹ́ẹ̀tì láti ìjẹta, eléyìí ni Ìyàn Aládùkẹ́ gbọ́ ló wò pé èmi ò lè jẹ́ kéèyàn kan wá da yẹ̀pẹ̀ sí gàárì mi ò torí wípé wọ́n ní bí Fúnkẹ́ wọ́n ní ni èmi kọ́ ni mo sọ. Wọ́n ní bí Fúnkẹ́ Akíndélé ṣe nìyẹn tí Fẹ́mi Adébáyọ̀ fi lé ìyá àbèjì yẹn ìyàwó alákọ̀ọ́kọ́ jáde. So Ìyàn Aládùkẹ́ wá ní pé rárá o, òun gbégbé tòun ibi tó máa gbé òun ló ti dé yìí ni ó bá múra ló bá gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ
níbi tí wọ́n ti ń ṣe eré wọn, eré orí ìtàgé, ìyẹn fíìmù tí wọ́n ń pòpọ̀ lọ́wọ́lọ́wọ́ ní hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí ní Aládùkẹ́ ti lọ pariwo mọ́ àwọn méjèèjì tán ló ba nǹkan jẹ́. Ó sọ fún Fúnkẹ́ Akíndélé pé o ò lè lé mi kúrò ilé ọkọ mi ni mo wà yìí, ṣebí o ti lọ, o ti ṣe gbá, o ti ṣàwo, o ti ṣe kòkò bàbá aṣáàsùn. Ó fọ́ TV, ó ṣàbá oríṣiríṣi nǹkan jẹ́ tó jẹ́ wípé wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ ni ó sanwó gbogbo àwọn nǹkan tí ó bàjẹ́. Nígbà tí wọ́n ṣàṣetán ní ìlú Ọ̀yọ́, ọkọ padà sílé, pípadà tọkọ máa padà sílé, ó kó ẹrù jáde ní ìyẹn Fẹ́mi Adébáyọ̀. Fẹ́mi Adébáyọ̀ kó ẹrù jáde fún ìyẹn Aládùkẹ́ tó ló sọ fún ìyẹn Aládùkẹ́ pé òun ò lè bá gbé mọ́. Àmọ́ ìyẹn Aládùkẹ́ ní sẹ́ẹ̀ ilé ọkọ mi ni mo wà ìṣe, mi ò ní ṣe kí ni, mi ò ní lọ, kò tẹ̀ síbi tí mò ń lọ. Wọ́n ní pé ó fẹjọ́ sun àwọn bàbá àwọn ẹbí, ẹni pé wọ́n ń fà á lọ́wọ́ ni wọ́n wà débi wípé ìyẹn Aládùkẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ wá ní ọ̀rọ̀ ìjà lélẹ̀ tó tú gbogbo àṣírí jáde wípé ìyẹn Aládùkẹ́ ń ṣoògùn, ìyẹn Aládùkẹ́ ṣe ló ń de Fẹ́mi Adébáyọ̀ mọ́lẹ̀. Ṣé wọ́n á máa dọkùnrin mọ́lẹ̀ bí? Èmi ò mọ̀ o. Eléyìí tí wọ́n sọ ni Gistlover ló gbé wá. Wọ́n ní Gistlover ibi tó bá bayé jẹ́ dé torí òun ló ń rí gbogbo ẹ̀. Àwọn kan ṣáà ni wọ́n fún Gistlover ní àwọn ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe kàn wá, lọ́ba ṣáà sọ wípé ọ̀rẹ́ ìyẹn Aládùkẹ́ àti Aládùkẹ́ wọ́n bá ń fi di pé òun fa ìjà ń ṣẹlẹ̀ ní Aládùkẹ́ bá ní pé òun máa tú àṣírí ọ̀rẹ́ òun fún ọkọ rẹ̀ wípé ó ń de ọkọ ẹ̀ mọ́lẹ̀. Ní ọ̀rẹ́ ìyẹn Aládùkẹ́ bá fi kàn ṣe méjì ló bá ní kó tó bá yé mi jẹ́ èmi gan abàtì ẹ jẹ́ pẹ̀lú bí ó ṣe forward voice note ló forward fídíò gbogbo bó ṣe ń lọ ṣoògùn, gbogbo bó ṣe ń dé orí ara wọn mọ́nú gbá bó ṣe forward ẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀, bí Fẹ́mi Adébáyọ̀ ṣe forward gbogbo ẹ̀ sí gbogbo ẹbí nìyẹn, bí gbogbo ẹbí ṣe kọ̀yìn sí ìyẹn Aládùkẹ́ rèé o, ohun tó ṣẹlẹ̀ rèé, òun ni mo jábọ̀ fún yín. Kí ni ẹ wá rí sí ẹ̀yin tèmi? Kí ni nǹkan tí ẹ̀yin rí kọ́ gẹ́gẹ́ bí ohun tí èmi rò lápò ọ̀dọ̀ tèmi? Ẹ jẹ́ n kọ́kọ́ sọ fún àwa ìyàwó ilé. Ọ̀rọ̀ náà le púpọ̀ láti dá torí wípé ìwọ tí ò bá sí nínú ààyè yẹn, tí nǹkan yẹn ò bá tí ì ṣẹlẹ̀ sí ẹ, ó máa rọrùn láti sọ wípé tó bá jẹ́ mi ni mi ní sọ̀rọ̀, tó bá jẹ́ mi ni máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Tí ò bá tí experience rí mi, mo ṣe fẹ́ sọ Yorùbá, tí ò bá tí débẹ̀ ó rọrùn láti sọ. Torí wípé nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ń sọ Fẹ́mi Adébáyọ̀ ó yẹ kí òun náà kójú ẹ̀ gbébì kan, àwọn kan tún sọ wípé ẹ̀sìn mùsùlùmí ni ẹ̀sìn ẹ̀ fàyè gbà, àwọn kan sọ wípé ó yẹ kí ìyàwó yẹn náà ṣe padà fún ni kóun náà lè mọ bó ṣe máa rí lára, ẹ mọ̀ lọ́tùn lósì àwọn èèyàn á máa sọ̀rọ̀. Àwọn èèyàn ń sọ pé ti ìyẹn Aládùkẹ́ pọ̀, àwọn èèyàn ń sọ pé ti Fẹ́mi Adébáyọ̀ ló pọ̀. Ohun tí mi máa sọ àwọn obìnrin, nǹkan tí a bá mọ̀ pé a máa dá sílẹ̀ tágbára wa ò ní ká, ẹ má jẹ́ adídì ẹ̀. Lákọ̀ọ́kọ́ obìnrin tó bá ń tú fóònù ọkọ ẹ̀, tó bá lọ tú fóònù ọkọ ẹ̀, ó yẹ kó o ti máa mọ̀ wípé àlùbọ́sà òun ni fóònù ọkùnrin, òun lè rọ bá ní sọ̀rọ̀ àwọn ọkùnrin. Tó bá mọ̀ pé tútù tó fẹ́ tu orí ẹ gbé àyà ẹ gbà, èmi á sọ fún ẹ pé kò ní ṣó. Àmọ́ tó bá mọ̀ pé ọkàn ẹ ò lè gbé, má dábàá ẹ̀, má gbèrò ẹ̀ rárá torí nǹkan tí ojú ẹ bá bọ̀ ọbẹ̀. Ẹ jẹ́ n sọ nǹkan tí o bá tu tó wò pé ọkàn ẹ gbà, ara ẹ gbà, ó máa kà, ó máa rí. Àmọ́ ní tí ò bá gbọ́n yínkè, ọkàn ò kí ń bàjẹ́, ọkàn á máa ṣe bákan bákan. Àmọ́ tí o bá wá kà náà tó wò pé àwọn nǹkan tó ń ṣe rẹ̀, àwọn nǹkan tó lé lápọ̀dọ̀ tèmi mi á wá ṣe nǹkan táwọn tààrà táyà ń ṣe kí ó lè ṣe kíni, kó lè ṣóyè yín, àwọn kan á máa ṣe bẹ́ẹ̀. Àmọ́ mo fẹ́ ká máa ro dáadáa. Nǹkan tó yẹ kẹ́ ẹ máa mọ̀ ni wípé ní ìgbàkígbà wọ́n ní kíní àwọn obìnrin ẹyọkùn tó fọ́kùnrin, ó yẹ kó máa wà nínú ẹ ní gbogbo ìgbà pé tí ẹnìkan kọ́ lọ́kọ ẹ ń ṣe, mo mí pé kíní tí ẹ gangan nìkan kọ́ lọ́kọ ń ṣe. Ọkùnrin á máa rí obìnrin míì tó ń wọ̀n gbà mìíràn, ó lè má jẹ́ pé wọ́n fẹ́ wọn sílẹ̀ àmọ́ ọkọ fẹ́ fi wọ́n gbádùn ni. Obìnrin náà máa rí àwọn tí wọ́n wà ń ta yìí, wọ́n máa rí wọn, á máa mú wọn torí pé àwọn náà wọ́n fẹ́ tọ́ wò, wọ́n fẹ́ mọ nǹkan tó ń gbádùn náà lé. Ó wá kù sọ́wọ́ ọkùnrin tí ó bá ṣe mú ilé ẹ̀ torí ọkùnrin mi á máa ṣe, á máa bá yé wọn jẹ́. Ọkùnrin mi á máa ṣe, á máa tún tí wọ́n ṣe bọ̀ mélòó ni ó tún ayé wọn ṣe. Ọkùnrin ni kẹ́ fílẹ̀ síbẹ̀ kí kó ṣàyè yẹn. Àmọ́ tó bá wá rí pé ọkọ ẹ kò kájú ẹ torí obìnrin mi á máa ṣe, á máa halẹ̀ mọ́kọ, á máa ṣe gbogbo tí ọkọ á jáwọ́. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé oríṣọ̀tọ̀ọ̀tọ̀
ọkùnrin dẹ̀rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bí wọn nílé kan náà. Eléyìí tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. Lórí ọ̀rọ̀ tó ń lọ ti Ìyàn Aládùkẹ́, ẹ jẹ́ kémi mọ nǹkan tí ẹ rò nípa ọ̀rọ̀ yìí. Tèmi ni pé kémi gbọ́ kí n gbé wá fún yín, kí n fi wọn bá ọgbọ́n orí tèmi kémi fi sí, àbí ẹ̀kọ́ tí mo bá kọ́ kí n fi sí. Ẹ jẹ́ kí n mọ ohun tí ẹ bá rò nípa ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó gbóná fẹlifẹli. Ó ga o, ó ga o. Ìgbéyàwó jẹ́ nǹkan tó jẹ́ wípé ilé ẹ̀kọ́ ni. Ó dìgbà tó bá kú kó tó mọ̀ bóyá ó yege àbí ó yege, torí wípé ẹsẹ̀ oníkálukú á máa mì nígbà mìíràn nílé ọkọ. Bẹ́ẹ̀ ni, tó bá rí wa máa kọ́ ó ṣe wá pàfẹ́tì báyìí, kò dàbí pọ́n níṣòro. Ẹni tó bá wí tiẹ̀ síta ni. Ọpẹ́yẹmí ọmọ Adébóyè, mo ti fẹ́ máa lọ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Màá tún máa gbé wá sí yín létí ní gbogbo ìgbà tí mo bá ti rí nǹkan tó yẹ kó jẹ́ pé ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n nú ẹ̀. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo wa lájọ máa ṣe rere lápapọ̀. Ọpẹ́yẹmí tún ti ń lọ, ire o. Màá tún máa rí yín nínú ọ̀ràn tó ń bọ̀. Ó dàbọ̀, ó dìgbà.